Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akira kó dídá kó yìí o. Àsìkò àbájẹ́ ni Ọlọ́run jẹ́ kí a gbọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Àwọn sẹ́ndì fídíò yìí sí mi, bàbá Buhari ọmọ Musa, nígbà tí wọ́n ń fèsì lórí ọ̀rọ̀ tí Mudiru Markazi sọ nípa Shehu Tajul Adabi ẹsẹ̀ yìí lẹ́ni. Èmi ò mọ̀ tó ń sọ. Àwo wa ń bí láti wá sọ wípé ní Mudiru àwọn là ń gbèjà. Àmọ́ gẹ́gẹ́ bí insof tá a gbọ́dọ̀ máa ṣe ń bi tú gbogbo ọ̀rọ̀ bá délẹ̀ ẹsẹ̀ yìí lé ní. Ẹlẹ́ẹ̀kejì mẹ́ni pé ní tẹ̀ǹkìhù ba'dil àárọ̀ àwọn ọ̀rọ̀ orí kan bẹ tó ṣe pé nígbà tí wọ́n ń pa á lánàá ó dùn létí ayé ń gbádùn rẹ̀ pé àwọn ẹni Ọlọ́run nù ní torí rẹ̀ náà ni Mudiru náà fi gbé wá fọ́tò pé tajalliyat òun náà ni ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ pé ní àwọn tí wọ́n gbọ́n pa rẹ̀ wọ́n dákẹ́ bí àwọn àbọ̀fà àbájáde bìlára lọ́fà àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n dákọ̀ àwọn míì àmọ́ táwọn àdàbíyà kí n gbé báwọn torí àwọn náà ni wọ́n jáde jù lórí ọ̀rọ̀ yìí tí wọ́n gbá wọn ẹ̀dájọ ṣàfọ̀mọ́ rẹ̀ wípé ní ìtẹ́yìn náà fẹ́ rí dànù ẹ rí dànù lọ́nà tó bá yẹ ẹ má rí dànù pé ẹnìkan ń tẹnu bọ ibì kan. àwọn àárọ̀ àwọn òrùrí pé ní àwọn ni Ọlọ́run náà máa rí báyìí ayé ti lajú ju kẹ́nìkọ̀ọ̀kan wá jókòó kó wá máa pàtàn àjàpá àtìyẹn níbo kó máa lọ mọ́ àfẹ́sìn kan lẹ́sẹ̀ àbí kó máa lọ mọ́ àgbàlagbà tànà kan lẹ́sẹ̀ ẹ̀dá sọ wípé ní afallahu amma salaf tí èyí tó bá ti lọ Ọlọ́run ṣàmójúkú ń bẹ́ẹ̀. Àmọ́ ká máa tún un dá padà wá àbí kẹ́nìkan á rò pé ní òun fẹ́ mọ fẹ́ nìkan lésì kòkòrò á mọ kó sí nǹkan míì ẹ̀ka alákèésí. Bákan náà ni pé ní rọ́dù rọ́mùyí biha bari'a ẹni tí ò mọwọ́ mẹsẹ̀ ẹni tí ò pé kínní lájà lọ́bọ̀ ká mọ̀ rò pé ní a fẹ́ ta kínní dànù kúrò lára èèyàn wa ẹja máa fi lẹ́rú ẹni yìí lóko ẹja bẹ̀rẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀. Èmi ò sọ pé ní tí Mudiru sọ ń pa ìtàn Shehu Tajul Adabi ìwọ́ wọlé o lọ́dọ̀ tí wọ́n sì wọlé àmọ́ lọ́dọ̀ tiwa kò wọlé ìtàn wọn lọ bẹ́ẹ̀ lábẹ́ yín wọ̀ wọlé wọn ẹja mẹ́nu kó ń bẹ̀ ìmíì náà tún rèé tí bàbá Buhari ọmọ Musa sọ táwọn èèyàn wa tán bá jó ń déédéé tán dẹ̀ jẹ́ onísùnà tí wọ́n ń kílèmù lóòótọ́ irú nǹkan tí bàbá Buhari sọ ìbáyìí sọ ìkànnì jáde sọ ni pé ìtẹ́yìn náà sọ yóò lọ kódà bẹ́ẹ̀ o bákan náà ni pé ní bihadhihil aqasis pẹ̀lú àwọn bihadhihil hikayat àwọn ẹgbàwọ́ oríṣiríṣi yìí a máa sọ fún yín pé ní bẹ́ẹ̀ nìkan bá wá dàárọ̀ yìí tó fẹ́ tó Shehu Tajul Adabi sínú súnà sàràfíyà á ní irọ́ ni o á ní kíni á ní irọ́ ni àfi tẹ́ ẹ bá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún wa pé aláwọn tán yóò fẹsẹ̀ múlẹ̀ tíjọ́ òní àwọn kan jáde wọn ni ṣé wọ́n ṣe bí wọ́n ní wọ́n kírun bì kan wọ́n ní wọ́n kírun bì kan wọ́n kọ̀nà méjì ọ̀nà mẹ́ta ṣé wọ́n kírun jọ wípé wọ́n máa kírun ọ̀rọ̀ Mudiru ni pé ní wọn è kírun ńlé Mọ́kà ni wọ́n ti máa kírun àní ọ̀rọ̀ Mọ́kà wọn ò wọlé ó sì kọ́ mọ̀ dáadáa Mudiru nìkan kọ́ lọ sọ ibẹ̀ wọn kọ́ àmẹ́lẹ̀kejì mẹ́rin pé ní àwọn kan jáde wọ́n ní ṣe bí wọ́n kírun báyìí ṣé wọ́n kírun báyìí àbí wọ́n máa ń kírun onírìnàjò ni wọ́n dábàdé ilé tí wọ́n kírun bí tá a lajú dé yìí aláwọn tàwọn lánàá tẹ̀ ń pa wọn táyé ń pa wọn fún wa àtàjùpọ̀ tó ń gbé bọ̀ wá wọn bí nǹkan yìí bí nǹkan táwọn ẹni Ọlọ́run fi ń jẹ́ ní Ọlọ́run òun náà ni kálukú rí sí lóde òní kò jẹ́ bẹ́ẹ̀ mọ́ èkè ṣe bẹ́ẹ̀ ẹja gbọ́n tí bàbá Buhari ọmọ Musa náà sọ kọ́rọ̀ náà mọ́gùn púpọ̀ ẹ̀yà wọlé. Amina Shehu Tajul Adabi kọjá bẹ́ẹ̀ ọ̀tayọ̀ tẹ̀ ń pè gan. àfi mọ́sá ń bẹ lálẹ́ dẹ́nu mọ́sá àfa àwa yára bàbá kú wa arúgbó ẹni tí ọjà ni. àfa àwa àgbà àfa àgbà wa tàbí yà alájà tó mú mi ayára national mission. wọ́n ní wọ́n tó máa kírun àkókò lẹ́yìn ọ̀pọ̀ ẹ máa gbọ́. èsì wá sí lọ́wọ́ lábẹ́ kúdà ọmọ ní ẹ̀yà bẹ́ kúdà àfọ̀dà sọ̀sẹ̀ yìí ẹ̀ mọ́ yìí mọ́ bàbá kan sì ní ààrẹ àwọn abẹ́ kúdà bẹ́ẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n mọ àwọn tó máa fọ àgbà wọn ààrẹ bèrè àfa àwọn yẹ bàbá tèmi ń sọ fún mi báyìí pé àwọn ń kéwú lọ́wọ́ jọ̀gá wọ́n gbé àfa náà ló sì ní kí gbogbo àwọn ọgbà àwẹ̀ wa kọ́dà àwẹ̀ tó ní àwọn ọgbà ti ń lọ bí ẹlẹ́ẹ̀kejìlá. ẹdú ẹ wo nǹkan ẹ dákun só ní súnà máa ń pàṣẹ ní tó ṣe pé Ọlọ́run ló ní am lahum shuraka shara'u lahum mina ad-din ma lam ya'dhan bihi Allah. stáǹdì tá a jọ ń bára wa sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ yìí náà ẹgbẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn wò àáfàá sọ wípé ní wọ́n lọ gbà wẹ̀ wá wọ́n ti wá gbà tó ọjọ́ kejìlá kí làáfàá ń dá wọn láwẹ̀ fún kódà bọ́ jáwé náà fìlà náà sànẹ́bí náà máa dáyà nírú àwẹ̀ bẹ́ẹ̀ mọ̀ so àti mọ́sà ń bẹ lálẹ́ jẹ́ náà mọ́sà ó tẹ̀ ti dá a báwọn ẹ mọ̀ so bàbá Buhari
àfàsì lè kán àfàsì wọlé lọ nígbà tí wọn máa jáde bọ̀ ọ ṣe kò tá a gbé àdébù àfàsì ké tirè masasi gbóná àfàwà gbé kalẹ̀ oríkẹlẹ gbàgbé ẹ máa jẹ masa. màá tún gbàgbé. wọn máa jẹ masa wọn bá ń pè kàn ní Ahmad nínú àwọn ọmọ kí wọn fa òun ọwọ bá wọn jẹ jẹ àwẹ̀ wọn àti ọgbà àgbáwẹ masani gbogbo àwọn kí wọn yóò gbàdúrà lọ́wọ́ bò wọn jẹ bò wọn jẹ wọn wá jẹ tí wọn ní afa ní gbogbo ilẹ̀ jẹ gbogbo ọlá jẹ àfi Ahmad nìkan ní ọjẹ afa ní abdul 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 wọn dùn lọ́wọ́ láti jẹ náà lè bí ní asáré lọ pé ẹdúró wọn ni wọn dùn mọ́sà àwọn lọ́wọ́ lálìjẹ́nnà subhanallah àlìjẹ́nnà tó pé ẹnìkan ò ní wọ síwájú ànábì wọn tí wọn ń jẹ mọ́sà lọ́hùn tọ̀ ẹ̀rá kan ọlọ́kọ̀ sànù ẹ̀ báyìí nísìnyí wọn ní pé ọ̀rọ̀ pé wọ́n kírun Mọ́kà ọ̀dẹ̀ eléyìí ńkọ́ wọn tún lọ Mọ́kà mọ́ àlìjẹ́nnà wọn tún lọ báyìí o wọn tún lọ gbé mọ́sà wá lọ́hùn wọn ti ẹ̀ pàṣẹ kó tún sọ̀kalẹ̀ mọ́ bí èyí táwọn àbọ̀ tó àti justice ablative tán sọ́njọ́ òní eléyìí báyìí nísìnyí wọ́n wà àlìjẹ́nnà lọ Allahu akbar wọ́n lọ gbé mọ́sà wá wọ́n du mọ́sà lọ́wọ́ àlìjẹ́nnà ẹ̀ mọ̀ sóńlẹ̀. mo wá gbé wá bí kẹ́yìn náà jẹ bẹ́ẹ̀ sì ti jẹ́ táwọn ẹ̀ máa gba àwẹ̀ lọ ẹni yóò tó jẹ nù yín àlìjẹ́nnà ní lọ àwọn bọ́ọ̀lù àlìjẹ́nnà. àgbákan ṣe é rí i pé àní tọ́ba ti pé tàn yìí bá fẹsẹ̀ múlẹ̀ sí òun Sufi hanran òun Sufi kódà nínú àwọn ọ̀ràn Sufi tó ṣe pé ní agbọ́dọ̀ mọ kàlùmà níbi ńlọ ìpè ní irú àwọn báyìí ẹ ṣọ́ra pẹ̀lú wọn náà ní àbáwọn bá wà torí kí ló fà yóò kan wọn lọ gbé mọ́sàdé lọ́sàn-án ẹni tó ní kán máa gbà àwẹ̀ wọ́n wá jẹ mọ́sà lọ́sàn-án àwẹ̀ tán ó ní kán máa gbà àwẹ̀ lọ ẹ dákun ní òfin ẹ̀sìn wo lè yín wà. Is it allowed at all? Rárá bó ṣe lè wọ́n ó ṣe lọ́nú ẹ̀sìn wa rárá ẹ wá wo àwọn tó ń jẹ mọ́sà wọn wà àlìjẹ́nnà lọ́nu ni ẹni tí ò jẹ mọ́sà tí ò já àwẹ̀ òun náà wà wọná wọ́n tún dájọ́ náà ń dájọ́ àlìjẹ́nnà fún yàn ha ẹ dákun báwọn nísìnyí tẹ ẹ bá sì wí ẹ láwọn ní súnà a máa ń dájọ́ náà fún yàn ní wọn lẹ́nìkan wọ̀ náà ẹ dákun torí Ọlọ́run tí bàbá tán ní bàbá yìí ṣe báyìí nísìnyí ẹgbẹ́ tán lọ́pàá táwọn wọn ní bàbá ayára àfa àwọn àṣà Islam lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí àwọn ni wọ́n pàtàn ipe nìkan pa fáwọn lábẹ́òkúta lójú agbo wáàsí riwayatun anil majhul àwọn olè gbà wọn ò fẹsẹ̀ múlẹ̀ àmọ́ tó bá fẹsẹ̀ múlẹ̀ ẹgbẹ́ àwọn aburú ti ń bí ẹ̀ léyìí tí wọ́n mọ̀ sọ fún wa pé ní ẹ̀ńtẹ́ fẹ́ tì wọnú súnà wọn kì í ṣe bọ́tọ̀ ẹgbẹ́ mọ̀sọ́lá ni pé mọ̀sọ́lá ní pé ní káyọ̀ súnà àṣà Yorùbá ni ọ wọlé o àbí súnà wípé ní agbọn àbáwá ńlẹ̀ Yorùbá agbọn àbáta náà onísúnà ni wọ́n kálẹ̀ ilẹ̀ bá ń sọ ẹ̀dí báyìí nísìnyí àwọn súnà ni wọ́n dáyàn láwẹ̀ yìí wọ́n mọ̀ lọ gbàwẹ̀ wọ́n tún kọ́ mọ jọ̀sán àwẹ̀ kó tún máa gbàwẹ̀ lọ padà wọ́n láwọn kan wà lìdẹ́nà àwọn kan wọ̀ ná torí kan lọ gbé mọ́sà wá àṣẹ mọ́sà ń bẹ lálìdẹ́nà ọmọ lìdẹ́nà ẹkú múra àti jẹ mọ́sà o ọwọ́ tó Ìlọrin àti ilẹ̀ Haúsá mọ́sà ti jọjú nílùú táwa wà ń bí mọ́sà bá o mọ́sà tí èdùn lẹ́nu wọn ẹ mọ̀ sóńlẹ̀ ó ti dá báwọn ẹ mọ̀ múra ara lìdẹ́nà ẹ mọ̀ múra àti jẹ mọ́sà o àti kankan báyìí kọ́ lọ́wọ́ sànù wa ní ẹ̀sọ́. àwọn owó ń bẹ̀ wọ́n ìsìlẹ̀ lè báyìí. وقد شهدت فيك الكرامة أنه قد أنه وافق وقد يوتاد لك نقولك إبليس يعني على جبل القوم هو سيبقى لكم ẹ̀dá gbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bàbá lágbàjì lọ́kọ̀ ẹ̀dá gbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀lẹ̀ lágbàjì lọ́kọ̀ ẹ̀ wá dáàkọ̀ àfáàtọ̀ ọkọ̀ tàbí àdábì kí o sí. ẹ dákun torí Ọlọ́run kódà Ànábì sallallahu alaihi wasallam Ànábì náà láàfáà Jibril láàfáà rẹ̀ tí ó tajú àdábì ọ̀ láàfáà faman shaykhuhu idan táwa láàfáà àwọn tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Mọ́kà ni wọ́n sọ yìí ẹ̀tún ní pínpín wọ́n wà àlìjẹ́nnà lọ wọ́n lọ gbé mọ́sà wọ́n du mọ́sà lálìjẹ́nnà a'udhu billah Ọlọ́run ní pé lahum fiha ma yasha'un táwọn ìpín mọ́sà tẹ̀ ń bẹ lọ́wọ́ pé nínú nǹkan tán fẹ́ nù àmọ́ wa ladayna mazid kò nídìí à ń dù àlékún bẹ ó lè tú bẹ́ẹ̀ ni mazid ó nìkan tí ń túmọ̀ sí wọ́n á du mọ́sà lálìjẹ́nnà wọ́n dù àwọn tó ṣe tájú dára bí wọ́n sáré kí ni wọ́n tó wá rí ibù wá Ọlọ́run ṣàánú wa o ẹ̀ wọ́n nǹkan tó wọn láàfà ẹ dákun ṣe iyì lè yíhun náà lù mà níbi kéèyàn má láàfà
tó sì kọ́ ọmọ kéwùtì kí ní ọmọ pàwọn èèyàn bóòlù ó sì lè dá tíraka kí ní ń gbọ́ yé nù tíra bóòlù ní sí ń gbọ́rọ̀ ẹ̀ lọ́hùn yé bóòlù ní sí kí ní fi ń gbọ́ yé gbogbo àwọn nǹkan yìí àwọn ìtàn yìí ẹ̀dá kan lọ wábì kan dà wọ́n sí dustbin ẹ lọ dà wọ́n síbẹ̀ kí wọ́n dànù àwọn ìtàn yìí ò dáa kò yẹ ń tá mọ̀ pé ní àfáà fún àfáà gbà fún àfáà láwùjọ mùsùlùmí kò bá ìgbàgbọ́ mùsùlùmí lọ kò bá ọ̀làjú àti làákàyè ìgbàlódé tá ń lò yìí kò bá lọ tànáhùn náà gan àwọn bó ṣe bá lọ gan pẹ̀lú bóyá nítorí pé níròrí súfì pọ̀ láwùjọ ìròrí súfì pọ̀ àfà àwọn ìtàn láàlà sí tán máa ń pa ọ̀pọ̀ ńlọrin gan fa nípa àwọn tán sọ kàrámà àwọn àfà àwọn yìí ọ̀pọ̀ o bẹ́ẹ̀ dá fi mọ bẹ́ẹ̀ so tá a bá tún ráwọn míì àtúmọ̀ sọ tí táǹkálùkù fi di pé ní àwọn kìíní yóò lẹ́tọ̀ọ́ ẹ mọ́ sọ ọmọ ní táwọn sọnù àwọn kìíní yóò bá a lọ ẹ mọ́ sọ ọmọ ìròrí súfìhùn ẹ há ẹ palẹ̀mọ́ rẹ̀ ìròrí ibú làwọn eléyìí kọ̀ dáa tàdá wà jẹ́nà síwájú ànábì bóun ti ń pín mọ́sà lọ́wọ́ tó fi ń bù wálé kẹ́nìkan ní káwọn kan máa gbà ẹ̀kọ́ nípa tó máa jẹ̀sán àwẹ̀ kan tó máa gbà á lọ padà ìjọba súnà ànábì lọ sọ bá òfin ìsìláàmù lọ gan pẹ̀lú ẹnìkan láàfà lọ́rọ̀ ànábì wà láàfà sallallahu alaihi wasallam ẹ wo nǹkan ó sì fẹ́ mọ sọ̀rọ̀ ọmọ ẹ̀sìn bó ló ṣe mọ́ ọmọ aláwọ̀ dúdú ọmọ Yorùbá tí èso ọmọ Lárúbáwá tí ọba ti lọ jalè ẹ̀ tí ń lọ jí nǹkan káàkiri tí ọba ti láàfà ìpàlẹ̀ yìí sùn ó tún ṣe fi mọ́ àmọ́ kò láàfà kò sì jalè ẹ̀ ẹ fura sí ìmọ̀ àrìjẹ̀nú kọ́hún Ọlọ́run sọ wà ń bẹ̀ o ìtumọ̀ tó mọ̀ fáwọn nǹkan yìí lágbájú nǹkan tẹ̀ ń sọ yìí lọ ẹ wò kọ́ mọ́gùn jù jáde assalamu alaikum warahmatullah.